so wọ́n pa Yorùbá, wọ́n pa àwọn Yorùbá, wọ́n pa àwọn inú yín dẹ̀ ń dùn. Sunday Igboho tó dìde pa yẹn lé ọmọ ọlọ́mọ ẹlé ẹni kan lọ pa. Bó ti jẹ́ pé nígbà ayé I don't know bóyá dá Buhari àbí nǹkan kan ni. Buhari ti lọ dàwọ́ra o. Ẹ̀yin la orúkọ yín pa ń sìn o. Ṣàgbogbo táìmì yẹn àwa irú àbá lè sọ̀rọ̀ ká ṣe ká rọ̀rọ̀ sọ torí ẹnu wa ń rùn. Bọ́lá Tinubu Ahmed, I'm calling you out. I am calling you out. Olórí oko ni kì í bẹ̀rù ogun. Even tó bá jẹ́ pé lóòótọ́ ló fi tinú tẹ̀dọ̀ ó fẹ́ fi jẹ president Nàìjíríà. Gbogbo ẹ̀ wà ní kàwé o. Kò sí ètò kan pẹ̀lú vice president o. Kò sí ètò kan pẹ̀lú senate president. Kò sí ètò kan mi pẹ̀lú gbogbo ẹ̀ o. Ẹ̀yin gangan ni mo bá lọ́rọ̀. Ìkọ́ tí mo dẹ̀ ti bá yín lọ́rọ̀ ni pé ẹ ti wá sílùú òyìnbó rí. Àbẹ́yìn ló ti wá ṣerú ìlú òyìnbó rí. Ẹ ti wá sílùú òyìnbó bó ti jẹ́ pé rẹ́kọ̀dù yìí ò tiẹ̀ dá ń bẹ̀. Tọ́ bá yín bò ẹ ti wá síbẹ̀ rí. Ẹ lọ tún gbogbo nǹkan tó bá nídà tún ṣe ẹ lọ tún ṣe. Ẹ lọ tún ṣe o. Ẹ lọ tún ṣe torí ìgbà ò lọ bí òréré. Ìgbà kò lọ bí òréré ẹ lọ tún ṣe. Èmi Tóyìn Oníkẹ́dẹ́ mò ń sọ̀rọ̀ Tóyìn squash. Ẹ lọ tún ṣe. Ẹ lọ tún ṣe pátápátá. Ẹ̀yin gbogbo ọba Yorùbá ẹ dìde. Ẹ pera yín jọ. Kẹ́ pera yín jọ bí tẹ́ bá ti ń gbọ́. Ẹ fọwọ́sowọ́pọ̀ kílẹ̀ Yorùbá lè dá. Gbogbo ẹ̀yin governors gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ẹ pera yín jọ, ẹ lọ jókòó ẹ lọ ṣe meeting, ẹ lọ pera yín jọ. Wọ́n pa dúdú, wọ́n pa funfun, wọ́n pa ọ̀dọ́, wọ́n pa ọmọ kékeré, wọ́n pa àgbàlagbà, wọ́n pa gbogbo àwọn tó ń ṣoko, wọ́n pa gbogbo ẹ̀dẹ̀ jókòó sínú ẹ̀ ń sùn. Bẹ́ẹ̀ ṣe lè má sùn gan mi mọ̀ torí pé ti ta èrè ọkàn yẹn ti ta fẹ́ṣù. Tẹ́ bá tẹ èrè ọkàn, tẹ́ bá tẹ èrè ọkàn, tẹ́ bá ta fún nǹkan mi ni ẹ mọ̀ pé yẹ kẹ́ dìde. Ẹ mọ̀ pé dìde kó yẹ kẹ́ dìde. Ṣé mọ̀ pé à ń sọ fún yín, à ń pè yín ní kọ̀ọ̀kan, à ń sọ fún yín. Dínà mi lẹ́yìn gan tí ò gbádùn ó pè yín ó sọ fún yín pé àwọn ọmọ tá a tọ́ yìí nígbà ó bá yá they are going to fight back. Bó jẹ́ pé òun gan ò gbádùn ó ti yé yín. Gbogbo yẹn ẹ wá sọ owó Nàìjíríà ẹ sọ dowó bàbá ńlá yín. Ẹ sọ gbogbo nǹkan tí Nàìjíríà ní ẹ sọ di títí yín. Ẹ ti gbàgbé kọjọ́ kan ń bọ̀ tẹ́ pé gbogbo yín máa lọ tó ní kálukú á máa di ọwọ́ rẹ̀ tó máa di ẹsẹ̀ tójú máa dì tí kankan máa dì tí ẹ pé kò sí kankan tẹ́ni kálukú á máa mú lọ. Tẹ́ bá dé Ìbàdàn níbi kan ń pè ní Kòròdú. Àwọn kan ti lọ bẹ̀ wọ́n ti lọ bá àwọn tó wà ń bẹ̀ tí wọ́n tán tẹlifáìsì ọjọ́ yẹn most of them are graduates. Àwọn ọmọ ọlọ́mọ wọn pè wọ́n ní Kòròdú torí kọ́mọ̀ pé táwọn bá débẹ̀ àwọn amúgbó àwọn amúsìgá àwọn amúgbógbẹ̀ àwọn orí àwọn atúnṣẹ́tù wọn nílé máa ronú. Àwọn ọmọ ẹ̀dá amúgbó wọn di gbogbo ẹ̀ síbẹ̀ ẹ̀dẹ̀ ń kọ́ àwọn ọmọ tọ́ọ̀gì ẹ̀ ń groom wọn. Bọ́lá Tinubu Ahmed ṣé bọ́ ọmọ túmọ̀ grooming? Ẹ lè sọ mi pé ẹ̀mọ̀ túmọ̀ grooming àjọ wà lẹ́nu ẹ̀ ní ẹ̀tẹ́ pé ẹ̀mọ̀ túmọ̀ grooming. Wọ́n bẹ̀rẹ̀ sí groom àwọn ọmọ yẹn káàkiri. Wọ́n sọ gbogbo àwọn ọmọ ọlọ́mọ wọ́n sọ wọ́n dolè. Wọ́n sọ wọ́n di tọ́ọ̀gì. Wọ́n sọ wọ́n ọmọ ọlọ́mọ sọ wọ́n dàgbèrò. Wàláì ẹ lè má jẹ yẹn sí o. Ọmọ yín sì má lè jẹ yẹn sí o. Ẹ má gbàgbé pé Ọlọ́run sẹ́kùn òbí kankan òun bí ẹ̀san. Ẹ má gbàgbé pé àwọn ọmọ Ísírẹ́lì tó lọ nífẹ̀ẹ́ jù gan tó bá ṣe ẹ̀gán Ọlọ́run á fún wọn ní ìlàjì. Á tún wá dá ìdí wọn. Ẹ sì ṣe pé ẹ̀dọ̀fóró yín. Ẹ pé gbogbo ẹ pé wọ́n jọ. Ẹ tún lẹ̀ Yorùbá ṣe. Ẹ tún Nàìjíríà ṣe. Ẹ tún lẹ̀ Ìgbò ṣe. Ẹ má ṣe tribalism. Ẹ jọ nítorí Ọlọ́run ẹ má ṣe tribalism. Ilé ní ayé àtijọ́ ilẹ̀ Haúsá òun ló ní peace jù. Ilẹ̀ Haúsá yẹn ni kò sí peace níbẹ̀ yẹn o. Mo ti rántí ìgbà tí mo lọ play tournament kan ní Bauchi ṣé Bauchi 89 tí wọ́n bẹ̀rẹ̀ sí ń pa àwọn èèyàn káàkiri ní Bauchi 89 National Sport Festival Bauchi 89 gbogbo àwọn tá a jọ lọ́ngbà yẹn gbogbo everybody tó bá mọ time gbà yẹn we slept under the gutter gbà yẹn mọ kékeré ni mi I was the youngest player. Kí lórúkọ bọ̀bọ̀ pẹ́ gómìnà wa ń gbà yẹn Udo kìíní kan gómìnà Ọ̀yọ́ state ń gbà yẹn tó sẹ́kùn promise ìyá àwọn ní sẹ́ẹ̀rì tẹ́gbẹ̀ bá múnẹ́ dàbò. Ẹ ṣayére o ẹ skisa bàbá Tọ́lábọ́lá Tinubu Ahmed ẹ ṣayére ẹ lọ jókòó kẹ lọ gbọ́ barista kẹ lọ gbọ́ the truth látẹnu barista ti sọ̀rọ̀ tó bàbá wa gbájẹ́ lọ lákọ̀ọ́nà ń fi ọ̀run kẹ́yìn. Ọmọ Ìbàdàn lèmi tí mo ń sọ̀rọ̀ yìí o
ọmọ ògbólógbò Ìbàdàn òun ni èmi tèmi sọ̀rọ̀ ẹ lọ tún gbogbo ẹ ṣe o ẹ lọ tún ṣe ẹ lọ tún ṣe àtúnṣe sì wà owó wà gbogbo ẹ wà ẹ mọ ọyàn ẹ kó àwọn ọ̀dọ́ àìmọye graduate tó yẹ kó bíyá engineering ni wọ́n àìmọye doctors àìmọye àwọn tó yẹ kó bíyá wọ́n lọ sí àwọn skúlù technical school yìí ẹ dáṣẹ́ gidi sílẹ̀ gbogbo àwọn companies wa tó ti dojúrú Òṣogbo steel oyin wọn àbẹ tó ti dojúrú Àjàòkúta tó ti dojúrú ẹ lọ wá bẹ ṣe máa ṣe gbogbo ẹ o ẹ lọ wá bẹ ṣe máa ṣe torí tí ọ̀dẹ̀ ò bá dùn ìgboro ò lè rẹ́rìn ọ̀dẹ̀ ò dùn ọkọ ń kọra ìyàwó ń kọkọ ẹ ọkọ ń kọ ìyàwó ẹ sọ àwọn ọmọ ọlọ́mọ ẹ sọ wọn dá láì bàbá ẹlẹ́rìn yẹ sọ wọn dá ọmọ òkú ayé ọmọ òkú ọ̀run àìmọye ọmọ tó ń ṣàkáàkiri lẹ́kọ̀ọ́ tó ń ṣàlójú títí káàkiri ọ̀ṣọ́ gbọ́dọ̀ jẹ́ pé ó dáa ni àbí òbí wo ló fẹ́ fọ́ mi ẹ̀tàfàlà kò sí náà kò sọ́ọ̀tù tó fẹ́ fọ́ mi ẹ̀tàfàlà náà mo rán àwọn ọmọ kéékèèké kan tí Sunday Igboho lọ kó lójú títí ìgbà kan tó àwọn ọmọ kéékèèké tó ń mu gbó mo rán àwọn ọmọ kéékèèké kan tí bọ̀bọ̀ kan náà tó lọ kó lójú títí lẹ́kọ̀ọ́ mo rán àwọn ọmọ kéékèèké kan tí bọ̀bọ̀ ọmọ Èkó yìí náà tí ẹ náà lọ kó wọn lójú títí tó ń kó wọn lọ lé wọn ẹ̀rí tẹ́ ti sọ gbogbo ilé ọlá ẹ ti sọ gbogbo ilé ọlá dahoro ẹ ti sọ gbogbo ilé ọlá ẹ ti sọ dàgbò tẹ sọ dahoro ẹ jẹ́ kẹ́nu ọkọ kó tọrọ nínú ilé ẹ jẹ́ nígbà tọwọ́ ọkọ bá kọ̀ sí àlẹ́ àpò tí ó ṣiṣẹ́ ọkọ tó ṣebí tìlú bá da lọ́kọ́ lẹ́nu ẹ̀ máa lọ́rọ̀ tí wọ́n yẹ pé lẹ́jì jọ̀bdọ́ náà ṣe wọn ò lè gbé cocaine wọn ò lè jalè wọn ò dẹ̀ lè ṣògùn owó wọn ò lè ṣe nǹkan tí ò dáa ẹ wá sọ wọn di mẹ́ta tẹ́ ń kọ̀bọ̀ ẹ wá kó àwọn ọmọ ẹrú kú àwọn MC Olúọmọ àwọn Koko Zaria àwọn tíríà kíná gbórúkọ wọn ẹ kó gbogbo ẹ sọ wọn dolówó òjijì nítorí pé wọ́n ṣiṣẹ́ fún yín ẹ bẹ̀rù Ọlọ́run o bàbá Tinubu Ahmed bẹ̀rù Ọlọ́run bí ó ní ti tó ṣe lẹ́kọ̀ọ́ náà ni tó ti ń gbowó ní tóògè tó ṣe kọ̀ọ̀kan tó ṣe yẹn dárú sọ nǹkan mi tó ṣe lẹ́yìn pé bí àwọn jàǹdùkú yìí tẹ̀ ń kó kiri àwọn Abíọ́dún àwọn tẹ̀ ti lò tẹ̀ fún wọn ṣe president tẹ̀ fún wọn ṣe governors àwọn tẹ̀ lò tẹ̀ fún wọn ṣe ọba àwọn ọba tí kọ̀ǹpútà mú àìtọ́ nífòmù àfàwọn nǹkan tẹ̀ rí ṣe nìyẹn àwọn ọmọ ọlọ́mọ tẹ̀ ti lò àwọn tí wọ́n wọ̀ gbalẹ̀ tí wọ́n wọ̀ pẹ̀bí tẹ̀ kó sórí oyè tí gbogbo olùwà ń dàrú tó ń ṣe gbogbo ẹ̀ tẹ̀ ń ṣe gbogbo ẹ̀ ọmọ Ìbàdàn lèmi o kò sí nǹkan tẹ́ lè ṣe pé tẹ́ bá wo story bàbá tọba tó bí èmi sọ̀rọ̀sọ̀rọ̀ ni wá nídìílé wa sọ̀rọ̀sọ̀rọ̀ olóṣèlú dẹ̀ ni bàbá tó bí mi lọ́mọ tẹ́ bá dé oko wa ní Ìdó tẹ́ bá dé bẹ̀kẹ́lẹ́ lórí kẹ̀dẹ́ ẹ máa bá bẹ̀ ni tó ń ya ọ̀pẹ bàbá ayé ọlọ́pẹ tó ń yà síbẹ̀ torí bàbá yẹn sọ pé olóòótọ́ ń ṣòṣèlú ló fi back out olóòótọ́ ń ṣòṣèlú tó fi back